Hmm. Ẹ̀rẹ̀ méjì lọ́sẹ̀, ẹ̀rẹ̀ mẹ́rìnlélọ́gọ́rùn-ún, mẹ́rìnlélọ́gọ́rùn-ún nínú ọdún. Òṣogbo àti òyangàn, ìyẹn Farisí lèyí ni. Ní mẹ́ẹ̀ gbàwẹ̀ lẹ́ẹ̀rẹ̀ méjì lọ́sẹ̀ kan ṣoṣo. Àsọ ní tómi, ẹ̀sọ́ ni ẹ̀mí. Àárín arúgá wí ìyẹn gangan ni olùfọkànsìn. Ẹ̀mí ló sọ ìgbàwẹ̀ létẹ̀ rẹ̀. Ṣé o mọ̀ wí oríṣiríṣi àmì fàágùn níyọ̀ lórí àwẹ̀ gbígbà? Àwẹ̀ òun náà ni kọ́nìyàn sẹ́ra rẹ̀ kò nínú jíjẹ àti nínú mímu. Ọ̀nìyàn lèyí ò ṣe léèrèkóòrè gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run bó bá ti darí rẹ̀. Àwẹ̀ ijọ́ kan ọ̀nìyàn yóò gbà kẹ́mú rẹra rẹ̀ sílẹ̀ níwájú Ọlọ́run. Láàrin kan béèrè ohunkóhun kóhun àtọlọ́run kan yóò bá tó súnmọ́ra kí Ọlọ́run bá yóò máa ṣírí ayé rẹ̀ hàn. Ọ̀nìyàn gbàyàn lọ́jọ́ méjì, àwẹ̀ ọlẹ́jọ́ mẹ́ta, ọlẹ́jọ́ méje, mọ́kànlélógún, ọgbọ̀n ọjọ́ àbí ogójì ọjọ́. Ìran àwọn ènìyàn yóò gbàwẹ̀ fún bíi àádọ́rùn ọjọ́ láti wá ojú Olúwa. Bóyá ọjọ́ ló gbé kalẹ̀, àbí bí irú èyí kì í han Farisí kàn tọ́ka sí torí pé lúgbẹ́ ẹnì ó jẹ́ òun kàn ń ṣe àwòkọ́ṣe rẹ̀ láàrin ọ̀raran. Òun ní mi wá sí tẹ́ḿpìlì o nínú Lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kejìlá. Ọjà kò dúró níwájú Ọlọ́run bí èyí. Olúwa mo ti dé o, èmi aláwẹ̀ lèyí. Ẹ̀rẹ̀ méjì lọ́sẹ̀ ni mẹ́ẹ̀ gbàwẹ̀. Ọjà kò ní eruga wí dàbí tọ́nikẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ọ̀hún. Agbowó òde ẹlẹ́ṣẹ̀ ọ̀nì burúkú kò jẹ́ pé lẹ́kàn jẹ kẹ́ mú kì í ṣe kó ti wú. Àrímóyé ọlẹ́gbàgbọ́ náà ló ní wọ́n ti sọra ran de Farisí. Òṣogbo rán èsì nínú ìwà òtítọ́, ìwà òdodo, ìwà ọ̀rẹ̀lẹ̀, ìwà ọ̀fẹ́, ìwà kò jẹ́ pé èso àlàáfíà, òpamọ́ra, ògbàgbọ́ kété èso tí ẹ̀mí ni àgbésẹ́gbẹ̀ kan. A gbàwẹ̀ pẹ̀lú òkànnú, a gbàwẹ̀ pẹ̀lú ojú kòkòrò, a gbàwẹ̀ pẹ̀lú ìgbéraga, a gbàwẹ̀ pẹ̀lú mọ́tárá nínú kan, a gbàwẹ̀ kọ́mọ nìkejì rán ké yóò kú, kéèpè kan fẹ́ ṣẹ́lẹ̀ ọ́nì kan ṣe hàn kẹ́bà ẹ̀ ọlọ́rìnrìn. Ìdí kan mi gbàwẹ̀ léyìí ni. Ọ̀nìyàn yóò gbàwẹ̀ torí ti ẹ̀sìn, torí ti tẹ̀mí. Ọ̀nìyàn dẹ̀ yóò gbàwẹ̀ fún ohun kì í dókítà kò bá kọ fún ìrora kò jẹ́ pé ẹ̀ ń ṣàìsàn. Yóò wí kàn gbàwẹ̀ kàn bá yóò ṣe àyẹ̀wò nínú ọ̀raràn. Ṣùgbọ́n tèyí ó ní ṣe pẹ̀lú tẹ̀sìn. Ó ti yá da nǹkan jẹ́ pé gbajúgbajà ìgbàmúrìn gan ìyẹn wòlíì náà kàn ń yan ṣá kí wọn kàn á rí jẹ níbi pẹpẹ tí hàn kẹ́bà yóò pọ̀ sí. Wọn yóò wí ọjọ́ méje ni ká agbára ẹ bá ti mọ yóò gbé torí ọ̀lẹ́ lọ àwọn náà wẹ́ẹ̀ mọ Kristi wẹ́ẹ̀ mọ̀ wí ọ̀nìyàn yóò ní àsopọ̀ láàrin ọ̀ra rẹ̀ àti Ọlọ́run ní tààràtàrà láàrin ìgbà tí kọ̀rọ̀ láàrin ìyàbọ̀ alátẹrunjẹ wòlíì hàn àwọn ajẹun. Àyẹ̀kọ́ bá ṣe pé mẹ́ta lágbára ẹ̀yọ́ yóò gbé nínú àwẹ̀ ẹni àwẹ̀ yóò gbà àyè yòókù nínú mọ́kànlélógún àyè àbá ọ̀gbá ùṣìnà ní ọ̀pọ̀lọpọ̀ yìí gbé. Èèyàn ọ̀pọ̀lọpọ̀ ti á sọ àwẹ̀ gbígbà àti sọ dàhùn múrìn. Olùmúrìn á rí bí ọ̀nà àti má bẹ̀tẹ́lẹ̀
oko Ọlọ́run. Olòmíràn á rí bí ohun ìṣògo níwájú àlùfáà àbí àwọn ọmọ ìjọ yòókù. Olòmíràn á rí bí ohun kan jẹ́ pé á mú ṣe àfihàn àti ìmúyangàn wí òun jẹ́ ọni mímọ́. Olòmíràn á rí bí ọ̀nà kan ṣoṣo sí ọ̀nà àlùyọ rẹ̀. Olòmíràn á rí bí ọ̀nà láti gbẹ̀san lọ́ra èèyàn ọ̀tá òun. Olòmíràn á ti rí láti pé kó bá ti gbààwẹ̀ ni á ṣàfihàn wí alágbára nà ọ̀pọ̀lọpọ̀ ní ṣe kété wọn ni. Ṣùgbọ́n ìgbé ayé ìwà mímọ́, ìgbé ayé òdodo, ìgbé ayé òfẹ́, ìṣoríire, ìwà pẹ̀lẹ́, àlàáfíà àti ìtẹríba àti kétékété kó jẹ́ pé ó jẹ́ ámúkọ̀nìyàn jẹ́ ọ́nì ìrẹ̀lẹ̀ kó yóò mú ènìyàn súnmọ́ Ọlọ́run. Àjà kan wọ sẹ́gbẹ̀ẹ́ kan. Ìgbéraga, ìmúyangàn àti ìgbélárugẹ ọra ọni òun nílè kún ayé lónìí o. Ṣùgbọ́n kọ̀nìyàn bá gbààwẹ̀ ká lérè, ká lùtùmọ̀, ká lérè níwájú Ọlọ́run. Irú ọni bá ó gbọ́dọ̀ kún fún ìgbé ayé ògbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ṣùgbọ́n sí àwẹ̀ gbígbà nìkan. Kó bá lọ sínú wòlíì Àìsáyà orí 1 ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 16, wà á rí k'Ọlọ́run ti kọ́ kété àwẹ̀ rán. Ní kò àmú àwẹ̀ rán ṣe. Ní kò àmú kété ẹbọ kan èrò ní kò àmú ṣe. Yé lùtùmọ̀ torí pé ìran àti pèyìdà àti sákò lé ọ̀dọ̀ Ọlọ́run. Ìyá ayé rẹ̀ olóní o. Irú àwẹ̀ wo lọ ìgbà? Ké òtùmọ̀ rẹ̀ ṣé ó bá ìwé mímọ́ mu? Padà sínú ìwé mímọ́ kó ṣàyè o. Ó bá tí mo ti dánú ìgbàlà kò ẹ gbà ọkàn ní máyé rẹ̀ ṣòfò ni. Ronúpìwàdà kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ayé rẹ̀. Ó lérè o. Gbẹ̀là àwẹ̀ rẹ̀ á so pọ̀ pẹ̀lú Ọlọ́run. Òjó lorúkọ mi. Ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà kárí bí dé sílé ìjọba Ọlọ́run. Ire o.